Olóyè Ifá ṣèyí Ifá sanmi ọba ẹ̀la ọba ẹ̀la Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ Elédùà ló mé. Ẹ kú ilé ni à ń kí ará ilé. Ẹ kú ọ̀nà là ń kí èrò ọ̀nà. Wọ́n tún ti dé bí mo ṣe ń dé o. Èmi babaláwo ẹgbẹ́ bá mi kọ́lé Ifá ṣèyí Ifá sanmi tí gbogbo ayé mọ̀ sí ọba ẹ̀là Ifá. Ohun tí mo tún mú wá sórí ètò wá fún yín lónìí ni à ń pè ní Akosejaye. Ìkejì níbẹ̀ ni wọ́n ń pè ní Ifa Tite tàbí igbódù wíwọ̀. Kí ni à ń pè ní Akosejaye yìí gan? Akosejaye ni àwọn baba ńlá baba wa ń ṣe létò láti jẹ́ kí ọkùnrin ọmọ, obìnrin ọmọ, láti jẹ́ kí wọ́n mọ ohun tí ó jẹ́ èèwọ̀ wọn. Ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé nígbà tí wọ́n bá dé ilé ayé tàbí tí wọ́n bá ń dàgbà, ohun tó yẹ kán ṣe, èèwọ̀ tí ò yẹ kán jẹ àti ohun tí ó yẹ kí wọ́n máa jẹ. Oríṣiríṣi nǹkan la lè kà ní èèwọ̀ o. Èèwọ̀ bẹ̀rẹ̀ láti orí aṣọ wíwọ̀. 5 ni èèwọ̀ tó ṣe kókó jù. 5 ni èèwọ̀ tó ṣe kókó jù fún ọmọ ẹ̀dá láyé. Èèwọ̀ àkọ́kọ́ òun ni èèwọ̀ lórí oúnjẹ jíjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ó ní ohun tí ó ń jẹ tí ó ń di lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ kò yẹ kó jẹ ìgbín. Ìgbín yìí ni yóò fẹ́ràn jù tí ó sì máa fa àkóbá sí ilé ayé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ kò yẹ kó jẹ iṣu. Yóò máa jẹ iṣu, yóò sì máa fa àkóbá sí ilé ayé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ kò yẹ kó jẹ ọ̀gẹ̀dẹ̀. Á sì máa jẹ ọ̀gẹ̀dẹ̀ tó sì lè máa fa wàhálà sínú ilé ayé rẹ̀. Bẹ́ẹ̀ náà ni gbogbo oúnjẹ yòókù, ọ̀pọ̀lọpọ̀ ni ò yẹ kó máa jẹ wọ́n. Ṣùgbọ́n tí wọn ò mọ èèwọ̀ débi wípé wọn ò ní jẹ. Ìkan lára àpẹẹrẹ ohun tí a fẹ́ fi yé yín nípa èèwọ̀ náà tún ni nípa ewúrẹ́ àti gbogbo àwọn ẹranko ìyókù. Bí ewúrẹ́ yìí ṣe wà yìí, àwọn ewúrẹ́ yìí bí wọ́n ṣe wà yìí, kò sí ewé tí ẹ lè rò wípé ẹ máa fún wọn tí ò yẹ kí wọ́n lè jẹ. Ṣùgbọ́n wọ́n mọ èèwọ̀ ara wọn fúnra wọn láì ṣe wípé babaláwo kan tàbí ẹnìkan sọ fún wọn wípé wọn ò gbọdọ̀ jẹ ní èèwọ̀. Gbogbo àwọn ẹranko àti igi àti ọ̀pẹ, gbogbo wọn ni wọ́n mọ èèwọ̀ ara wọn. Fún àpẹẹrẹ, ẹ jẹ́ ká wo àwọn ewé kan tí ewúrẹ́ tí wọ́n lè jẹ. Kí wọ́n bá wa mú ewé tí wọ́n ń pè ní ewé agùnmánìyè wá. Ẹ ṣeun gan ni. Ẹ jẹ́ ká fún àwọn ewúrẹ́ yìí jẹ. Ẹ máa rí wípé àwọn ewúrẹ́ náà bẹ̀rẹ̀ sí ní jẹ ewé agùnmánìyè náà. Èyí jẹ́ àrídánilójú wípé ewúrẹ́ lè jẹ ewé agùnmánìyè. Ẹ jẹ́ ká kó ewé yìí sí ẹ̀gbẹ́ báyìí. Ẹ bá wa kó ewé ọ̀gẹ̀dẹ̀ wá. Má tí ì jẹ eléyìí. A tún rí i pé ó lè jẹ ewé ọ̀gẹ̀dẹ̀. Ẹ bá wa kó ewé làpálàpá wá. Ẹ rí báyìí pé kò ní jẹ nítorí pé ó mọ èèwọ̀ ara rẹ̀. Ní àkíyèsí nǹkan tó yẹ kó fi jẹ ewé làpálàpá
ewé tó ti jábọ́ sílẹ̀ tẹ́lẹ̀ òun ló ń jẹ. Ẹ wò báyìí o, kò ní jẹ́ nítorí pé ó mọ èèwọ̀ ara rẹ̀. Tẹ́ ẹ bá rí dáadáa, kò sí bá a ṣe lè gbé sí lẹ́nu tó, kò ní jẹ ewé làpálàpá nítorí pé wọ́n mọ èèwọ̀ ara wọn. Àìmọ̀ èèwọ̀ oníkálukú òun ló ń dí oníkálukú lọ́wọ́ nílé ayé. Inú á máa bí báyìí wípé a fẹ́ gbé èèwọ̀ òun fún òun jẹ, kò sì ní jẹ́ láéláé. Ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire àti ní gbogbo àgbáyé, ǹjẹ́ ẹ rí i pé ewúrẹ́ yìí kò jẹ ewé làpálàpá yìí? Àti kíní àti kejì wọn ò ní jẹ́. Àti kíní àti kejì wọn ò ní jẹ́. Bí a kó sílẹ̀ láti àárọ̀ títí di alẹ́, wọn ò ní jẹ ewé làpálàpá yìí. Tó bá wá jẹ́ pé kò sí nǹkan tí a ń pè ní èèwọ̀, kí ni ò jẹ́ kí ewúrẹ́ yìí jẹ ewé tí a ń pè ní làpálàpá tí wọ́n ń pè ní bòtújẹ̀? Nítorí pé ó mọ èèwọ̀ ara rẹ̀. Ìdí yìí, ọmọkùnrin àti ọmọbìnrin tí a wà nílé ayé gbogbo wa ni a ní èèwọ̀. Ṣùgbọ́n a kò lè mọ èèwọ̀ ara wa láì ṣe wípé a dédi Ifá, bíi kí a ṣe àkọsẹ̀jáyé tàbí kí oníkálukú kí wọ́n lọ tẹ Ifá wọn. Àbọrú o, àbọyè. Ìkejì èèwọ̀ ni wípé irú aya wo ló yẹ kí ènìyàn ó fẹ́, tàbí irú ọkọ wo ló yẹ kí ènìyàn ó fẹ́. Ẹlòmíì kò yẹ kó fẹ́ obìnrin dúdú. Obìnrin dúdú yìí ni yóò wù ú jù. Ẹlòmíràn kò yẹ kó fẹ́ obìnrin pupa. Obìnrin pupa yìí ni yóò wù ú jù. Obìnrin mìíràn kò yẹ kó fẹ́ ẹni kúkúrú. Ó lè jẹ́ wípé ẹni kúkúrú yìí ni ó wù ú jù. Ẹlòmíràn kò yẹ kó fẹ́ ẹni tó ga. Ẹni tó ga yìí ni yóò fẹ́ wù ú jù. Ṣùgbọ́n àkọsẹ̀jáyé ni wọ́n lè fi mọ gbogbo irú ohun tí à ń wí yìí. Àkọsẹ̀jáyé la lè fi mọ̀, tàbí Ifá títẹ̀. Ìkẹta níbẹ̀, òun ni èèwọ̀ irú iṣẹ́ tó yẹ kẹ́ni ó ṣe. Irú iṣẹ́ tó yẹ kí oníkálukú ó ṣe. Ẹlòmíràn yóò máa ṣe iṣẹ́ nílé epo, yóò jẹ́ ọ̀gá nílé epo, kò ní bá wọn kọ́lé láyé. Ẹlòmíràn yóò jẹ́ ọ̀gá nílé epo níbi tó ti ń gbowó ribiribi, kò ní láya rere. Nítorí pé iṣẹ́ tó yẹ kó ṣe kọ́ ló ń ṣe. Ọ̀nà tó yẹ kó tọ̀, òun kọ́ ló ń tọ̀. Ẹlòmíràn yóò jẹ́ ọ̀gá pátápátá nílé ìwòsàn, tàbí kó jẹ́ ọ̀gá ní ilé ìfowópamọ́. Bó ṣe jẹ́ ọ̀gá náà tó, kò ní kó nílé lórí, kò ní kó láṣọ rere lọ́rùn, nítorí pé kì í ṣe iṣẹ́ ìpín rẹ̀ ni ó ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ tó bá ń ṣiṣẹ́ ìpín rẹ̀, tó bá jẹ́ pé omi tútù tí wọ́n ń dì sínú ọ̀rá ni iṣẹ́ rẹ̀, tó bá ṣe ń ṣe iṣẹ́ náà sí, bẹ́ẹ̀ náà ni ọlà rẹ̀ yóò ṣe máa pọ̀ tó. Àwa ti rí ẹni tó jẹ́ wípé táyà mọ́tò ni ó ń bá àwọn ènìyàn fẹ́, tó sì di olówó débi pé ó kọ́lé. Táàrí tó sì di olówó débi pé ó ń gun ọkọ̀ bọ̀gìnì. Nítorí pé iṣẹ́ tó yàn pé òun yóò máa lọ ṣe, òun ni òun ṣe. Ọ̀pọ̀lọpọ̀ kò yẹ kí ó máa ṣiṣẹ́ tí yóò fi máa làágùn, ṣùgbọ́n iṣẹ́ àágùn yìí ni yóò wù ú ṣe láṣejù. Tó bá dẹ̀ ń ṣe, yóò máa pa irú ẹ̀dá bẹ́ẹ̀ ní ara. Ìyẹn lórí ti iṣẹ́. Ìkẹrin níbẹ̀, orí ohun tó yẹ ká máa lò sí ara ni o. Ẹlòmíràn kò yẹ kó máa lo ẹ̀gbà ọwọ́. Ẹ̀gbà ọwọ́ yìí ni ó ń lò tó sì ń ṣe àkóbá fún ilé ayé rẹ̀. Ẹlòmíràn kò yẹ kó máa lo irú aṣọ kan bí aṣọ pupa, kò yẹ kí ìṣẹ̀dá ẹlòmíràn ó lò. Ṣùgbọ́n kò mọ̀
irú aṣọ pupa bẹ́ẹ̀ ni ó máa sọ wípé aṣọ òun ni aṣọ tóun fẹ́ràn jù, èyí tó wù ú jù nìyẹn, ààyò aṣọ òun ni aṣọ pupa, tó sì lè jẹ́ àkóbá fún ilé ayé rẹ̀. Ẹlòmíràn kò yẹ kí ó wọ bàtà dúdú rárá, ṣùgbọ́n òun kò mọ̀, a máa lò ó. Ifá ni ó lè túmọ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ fún èèyàn gẹ́gẹ́ bí àkọsẹ̀jayé tàbí Ifá títẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló wà tó jẹ́ pé kò yẹ kó máa ṣẹ́ ìlẹ̀kẹ̀ sídìí nínú àwọn obìnrin, tó jẹ́ pé ìlẹ̀kẹ̀ tó ń fi sídìí gan ni ó ń ṣe àkóbá fún ilé ayé rẹ̀, ṣùgbọ́n kò mọ̀, ó rí wípé gbogbo ọ̀rẹ́ òun lò ó, òun náà ń bá wọn lò ó. Ẹlòmíràn ó nírú ọṣẹ tó yẹ kó lò ó, ẹlòmíràn ń ṣe oògùn, ó nírú ohun tó yẹ kó fi ṣe oògùn tó yẹ kó lò sára, ṣùgbọ́n láì mọ̀, a máa jẹ èèwọ̀ tí èèwọ̀ náà sì máa ṣe àkóbá sí ilé ayé rẹ̀. Èèwọ̀ ìkẹrin nìyẹn o. Ẹ jẹ́ ká wá lọ wo èèwọ̀ karùn-ún. Èèwọ̀ tó jẹ́ èèwọ̀ karùn-ún yìí, òun ni èèwọ̀ ibùgbé. Èèwọ̀ ibùgbé. Ẹlòmíràn ìlú Àkúrẹ́ ló yẹ kó gbé. Á ní gbogbo ẹgbẹ́ òun ni wọ́n ń ṣoríire wá láti ìlú Èkó. Agbéra ó dì ìlú Èkó. Á bá wọn forí tì títí nílùú Èkó àfìgbà tó bá padà sílùú Àkúrẹ́ kó tó ṣe rere. Ẹlòmíràn tó bá jẹ́ pé ìlú Èkó ló yẹ kó gbé, ó lè wò wípé ìlú èyìnbó ni gbogbo ẹgbẹ́ òun yòókù ń lọ. Kò ní mọ ohun tí ó yẹ kó kàn, ìlú òyìnbó náà ni ó forí lé. Ọ̀pọ̀lọpọ̀ abẹ́ títì ni wọ́n ń sùn ní ìlú òyìnbó náà tí wọn ò róúnjẹ tí wọ́n ó jẹ látàárọ̀ títí di alẹ́. Ọ̀pọ̀lọpọ̀ abúlé ló yẹ kó máa gbé tí ó ti ṣoríire, kò ní gbà ó. Ó dìgbà tí ó bá lọ sí ìlú ńlá tó bá wá rí pé ìdíwọ́ ìdènà pọ̀ fóun kó tó ṣẹ̀ wá padà sí ibi tó yẹ kó padà sí. Ìwádìí mú wa mọ̀ wípé àkọsẹ̀jayé àti Ifá títẹ̀ ni a lè fi mọ gbogbo irú nǹkan bẹ́ẹ̀. Ifá títẹ̀ àti àkọsẹ̀jayé ìyàtọ̀ rẹ̀ kò pọ̀ púpọ̀. Àwọn tí a kò lè ṣe àkọsẹ̀jayé fún mọ́ yìí ni a máa ń sọ fún wọn wípé kí wọ́n lọ kófà. Ọmọ tó bá ti ń lé ní oṣù kan títí di ọjọ́ ogbó, a kò lè ṣe àkọsẹ̀jayé fúnrú wọn mọ́ o. Ifá nìkan ni wọ́n lè tẹ̀ fún irú wọn. Tí a bá wá tẹfá fún irú àwọn wọ̀nyí, odù tó bá jáde fún wọn, òun ni a ó kì fún wọn. Èèwọ̀ tó bá wá jáde nínú ìpín wọn la ó sọ fún wọn. Kì í ṣe èèwọ̀ nìkan ni a máa ń rí nínú àkọsẹ̀jayé tàbí Ifá títẹ̀. Ohun tó yẹ kí wọ́n máa ṣe àti ohun tí ò yẹ kí wọ́n máa ṣe ni gbogbo rẹ̀ yóò jáde. Ọmọ mìíràn wà tó jẹ́ pé kò yẹ kán gbé wọnú ọjà nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí, títí tí ó fi máa fẹsẹ̀ ara rẹ̀ rìn. Ṣùgbọ́n àìmọ̀ a sì jẹ́ kí wọ́n gbé wọnú ọjà nígbà tí wọn ò ṣe àkọsẹ̀jayé fún. Ẹlòmíràn kò yẹ kó máa jẹ ilá, ẹlòmíràn kò yẹ kó máa jẹ ikàn, kádàrá mìíràn kì í jẹ ọkà bàbà, ẹlòmíràn kò yẹ kó máa jẹ ajá. Ṣùgbọ́n ìtorí wípé wọn ò mọ̀, wọn ò ṣe àkọsẹ̀jayé fún, bẹ́ẹ̀ sì ni òun gangan kò tẹ Ifá. Gbogbo ẹranko pátápátá tó ń bẹ nílé ayé ni wọ́n ní èèwọ̀ tiwọn. Gbogbo igi tó wà nílé ayé ni wọ́n ní èèwọ̀ tiwọn. Gbogbo ewéko tó wà nílé ayé ni wọ́n ní èèwọ̀ tiwọn. Kò wá sí ohun tá a fọwọ́ dá àtẹlẹ́yìí tí Olódùmarè dá fún wa tí ò ní èèwọ̀ tiẹ̀. Ká ti bi ẹranko àwọn ẹranko kankan wò ó. À ń pe ẹranko kan ní ewúrẹ́,
èèwọ̀ ewúrẹ́ bó ṣe lè jẹ gbogbo ewéko tó àti oríṣiríṣi oúnjẹ. Ewúrẹ́ kò ní bá wọn jẹ ewé kan tí àwọn àgbàlagbà fi kọ́ wa ní ewé làpálàpá. Tí ewúrẹ́ bá rí ewé làpálàpá ṣe ni ó sún sẹ́yìn fún. Kí ló wà lára ewé làpálàpá tí ò sí lára ewéko yòókù? Nítorí pé ewé làpálàpá jẹ́ èèwọ̀ fún ewúrẹ́ ni. Ewé làpálàpá gangan lèèwọ̀ ewúrẹ́. Lórí ohun tá à ń sọ nípa èèwọ̀, káwo báyìí ekòló ni ó wà ní ilẹ̀ yìí. Ekòló tó wà ní ilẹ̀ yìí ó ní èèwọ̀ tiẹ̀ lọ́tọ̀. Tí wọ́n bá fi iyọ̀ sí ara ekòló yìí, nígbà tí ó bá fi tó wákàtí 2 tàbí 3, yóò gé kélekèle, yóò sì kú lójú ẹsẹ̀ ni. Èyí la máa fi mọ̀ wípé gbogbo nǹkan tí Olódùmarè dá pátápátá ni wọ́n ní èèwọ̀ ti ara wọn. Ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò mọ̀ wípé tí wọ́n bá fi iyọ̀ sí ekòló pé ó lè pákú àbí ó jẹ́ èèwọ̀ fún ekòló, kí a lọ wá ìgbín kan. Tí a bá mú ìgbín kí a fi iyọ̀ ká fi sí lójú, ní àìpẹ́ sí ni ìgbín náà máa kú. Kí a lè rí wípé ìgbín náà tún ní èèwọ̀ tiẹ̀. Ekòló tí àwọn olóyìnbó a máa pè ní earthworm. Iyọ̀ lèèwọ̀ rẹ̀. Bó ṣe wùúwù kó máa gbé káàkiri tó, ọjọ́ tí a bá bu iyọ̀ sórí ekòló, ọjọ́ náà ni yóò kú, kò ní pé ìṣẹ́jú 2 yóò kú ni. Ewé tí a wà nídìí rẹ̀ yìí ni wọ́n ń pè ní ewé rinrin. Àwọn kan máa pe ewé náà ní ewé omi. Ní ilẹ̀ Ìjẹ̀bú wọn a máa pè ní rẹ̀rẹ̀. Pípè ni ó ti yàtọ̀ díẹ̀ síra wọn. Rinrin àti rẹ̀rẹ̀ ìkànkan náà ni. Òun náà bó ṣe wà yìí, èèwọ̀ rẹ̀ ní iyọ̀. Tí iyọ̀ bá kàn án ní kò pẹ́ sí, láìpẹ́ láì jìnnà sí, níṣe ni yóò yí ara padà tí yóò di omi, nítorí wípé ó ti jẹ èèwọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká wò ó bí ó ṣe rí. Tàbí kí a bù sí ẹnu. Ìgbà yẹn là á mọ̀ pé ó ti jẹ èèwọ̀. Láàárín ìṣẹ́jú 5 sí 10 yóò yí ara padà tí yóò fi dàbí omi. Yóò lọlẹ̀. Gbogbo bó ṣe ń dán, tí ewé rẹ̀ tó ń dán gidi, gbogbo ewé náà yóò bẹ̀rẹ̀ sí ní rọ ní kò pẹ́ sí. Ṣé ẹ rí wípé lẹ́yìn ìgbà tí a ti bu iyọ̀ tí ó jẹ́ èèwọ̀ ewé rinrin sí orí rinrin, ṣé a rí wípé ewé rinrin náà ó ti yí padà, ó sì ti dáwó, ó sì ti rẹ̀ láti inú, ó sì ti ń padà di omi. Bí yóò ṣe di omi títí kò fi ní sí ewé kankan ní ara rẹ̀ mọ́ nìyẹn. Èèwọ̀ ejò wà. Ejò kan wà tí wọ́n ń pè ní ejò ọká. Tí ejò ọká bá rí òkété, kò ní pa o. Tó bá wá jẹ́ wípé ebi ti pa á ní àpajù, ọjọ́ tí ó bá ti pa òkété náà, tó bá ti lè mì òkété náà, ọjọ́ náà gan ni ọká náà máa jáde láyé. Èèwọ̀ ajá òun ní fún òkété.
ajá lè jẹ òkété láti bí títí dèlú òyìnbó ṣùgbọ́n tó bá kan ìfun inú òkété kò ní í jẹ́ o ọjọ́ tí ajá bá jẹ ìfun òkété ọjọ́ náà ni ajá náà yóò kú tàbí kó yan dìgbòlugi kí là ń pè ní ajá dìgbòlugi ajá tó ya wèrè là ń pè bẹ́ẹ̀ àwọn ọmọ èèwọ̀ wọn o èyí ṣe táwa ọmọ ènìyàn ò fi fẹ́ wádìí èèwọ̀ tiwa mọ́ bẹ́ẹ̀ ni àwọn òrìṣà tí wọ́n jẹ́ aṣáájú wa gan wọ́n mọ èèwọ̀ tiwọn èèwọ̀ ni Ọ̀ṣun kì í jẹ ọkà bàbà ẹni bá fi ọkà bàbà fún Ọ̀ṣun Ọ̀ṣun á bínú sí Ọ̀ṣun á sì bàjà èèwọ̀ ni a kò gbọ́dọ̀ pa ajá sórí Ifá a kò gbọ́dọ̀ fomi gbóná bọfá ẹni bá ṣe bẹ́ẹ̀ tó bá fomi gbóná pẹ̀lú ajá tó fi bọfá Ifá bá olúwa rẹ̀ jà èèwọ̀ èṣù ọ̀dàrà òun ni wípé kò gbọ́dọ̀ jẹ àdín epo lèṣù ọ̀dàrà máa ń jẹ ẹni bá wá ṣìkà tó bá lọ fún èṣù ní àdín ọjọ́ náà lèṣù yóò ṣe onítọ̀hún èṣù má ṣe mí o kó o má sì ṣe gbogbo etí tó ń gbọ́ mi èèwọ̀ Ògún òun náà kì í jàdín èèwọ̀ Ògún làdín náà ṣùgbọ́n tá a bá wò ó sọ́tún tá a bá wò ó sósì tá a bá rí ajá tó jẹ́ akọ ajá ńlá tá a bá fi fún Ògún inú Ògún a máa dùn a sì máa darí ire sí ni Olódùmarè yóò ṣe gbogbo oore tá à ń fẹ́ fún wa o ọ̀nà á ṣí o ọ̀nà á là gbogbo etí tó ń gbọ́ mi kò ní í di o ojú tó ń rí mi kò ní í fọ́ gbogbo ohun tẹ́ ẹ bá ń fẹ́ l'Olódùmarè yóò máa ṣe fún yín ọkàn yín á balẹ̀ o inú yín á dùn ẹni tó bá nífẹ̀ẹ́ sí wípé kóun sì máa rí wa kó máa wò wá ní òrèkóòrè láti máa gbọ́ titun nínú ètò kí ó bá wa tẹ láìkì lẹ́yìn láìkì náà kó tẹ sọ̀scribe o èyí tó pupa ń bẹ̀ yẹn kí wọ́n gbọ́wọ́ lé kí wọ́n sì lè máa rí wa ní gbogbo ìgbà ìwúre gbogbo wa ni yóò gbà o ó tún di ìgbà mìíràn tí ẹ ó tún máa rí wa ní orí ètò. Olóyè Ifáṣèyí Ifásànmí ọba ẹ̀la Ifá olókun asọ̀rọ̀dayọ̀ elédùn.